láti wá àlàáfíà sí wàhálà àti rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ lórí ipò ìmáàmù àgbà ìlú náà ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ẹgbẹ́ àwọn àáfàá ní ilẹ̀ Yorùbá lábẹ́ ẹgbẹ́ Yorùbá Land Council of Islamic Preachers Ittihad wọ́n mà ti ṣàbẹ̀wò sí ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n ti ṣàbẹ̀wò sí ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ìmáàmù Toliat Yunus Ayilara àti kábíyèsí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Ọláoyè Afọlábí Olúmọ̀gìgì kẹta, tó sì jẹ́ pé àṣírí ìpàdé náà ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́. Ẹ rántí pé láti bí ọdún méjì kan sẹ́yìn ìní aróòtíròkun aróòtírò èdè lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n ti yan ìmáàmù Toliat Yunus Ayilara gẹ́gẹ́ bí ìmáàmù tuntun, tó sì jẹ́ pé níṣe ni àwọn mọ̀lẹ́bí Ayilara ní ìlú Ògbómọ̀ṣọ́ ìní wọ́n ń yarí wípé ìmáàmù Ayilara kò lè jẹ́ ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ nítorí pé kì í ṣọmọ ẹbí àwọn. Wọ́n ní àwọn ọmọ ibi tán ti gbé wá, àwọn kò mọ̀ nínú ẹbí àwọn rárá wípé ọmọ àtọ̀húnrè wá ni kò sì lẹ́tọ̀ọ́ láti ṣojú ẹbí àwọn nítorí pé kì í ṣọmọ ẹbí àwọn. Báyìí náà tún ní Ọba Ghandi Afọlábí Ọláoyè tóun náà ṣẹ̀ṣẹ̀ gorí ìtẹ́ lọ́dún tó kọjá, wọ́n lòun náà ṣàtìlẹ́yìn fún àwọn mùsùlùmí kan ní Ògbómọ̀ṣọ́ àti àwọn ẹbí Ayilara wípé kí ìmáàmù Toliat Yunus kó má ṣe di ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́. Èyí la sì gbọ́ tó ń fa ìkùnsínú láàrin ìmáàmù àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Kódà tí wọ́n ní àárín àwọn méjèèjì kò gúnrégé rárá, tí ìmáàmù sì tún ti fọ àwọn ọgbọ́n tó ti fi sọ̀rọ̀ sí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ nítorí pé ọ̀rọ̀ ti ń di wàhálà ńlá tó tún ti ń di pé ìmáàmù ti gbé Ṣọ̀ún lọ ilé ẹjọ́ tọ́rọ̀ náà ti di iṣu àtàyànyàn. Inú mà jẹ́ kí àwọn ẹgbẹ́ àwọn àfáà ilẹ̀ Yorùbá tí wọ́n ń wo òye nǹkan tó ń lọ ká máa gbé ìgbésẹ̀ àlàáfíà tí wọ́n sì ṣàbẹ̀wò sí ìlú Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ àìkú ọjọ́ Sunday tí í ṣe ọjọ́ karùn-ún oṣù karùn-ún tá a wà yìí. Ẹgbẹ́ àwọn àfáà ilẹ̀ Yorùbá tá a pè ní Yorùbá Land Council of Islamic Preachers Ittihad ni wọ́n máa ran ààrẹ wọn àti àwọn àfáà bíi méjì láti tẹ̀lé. Ààrẹ àwọn àfáà náà ò ní gbajúmọ̀ àfáà ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Sheikh Akeugba Gold Taofeek. Òun ló ṣíwájú àwọn àfáà náà láti ṣàbẹ̀wò sí ìlú Ògbómọ̀ṣọ́ láti parí wàhálà tó wà níbẹ̀. Àwọn míì tó tún tẹ̀lé Sheikh Taofeek Akeugba Gold ní Sheikh Abdullahi Ọlọ́runlómẹrú ẹ̀ láti ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti Sheikh Sulaiman Ọlọ́rẹ̀ láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí wọ́n ṣe dé ààfin kábíyèsí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ní kọ́kọ́ balẹ̀ sí, wọn láwọn wá ṣe ọ̀rọ̀ náà ní a kì í kọjá lójúde ọba ká má kí ọba o, wípé àwọn àṣekẹ́ pẹ́ sí kábíyèsí. Àwọn sì wá fi tó létí pé àlàáfíà là ń bá wá sí ìlú Ògbómọ̀ṣọ́ láti yanjú wàhálà tó wà lórí ọ̀rọ̀ ipò ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ àti láti jẹ́ kí àlàáfíà jọba, nítorí pé àwọn ti rí i pé ọ̀rọ̀ náà kò kàn kábíyèsí ò sì dá sí rárá. Bákan náà ni wọ́n ṣàbẹ̀wò sí àwọn ẹbí Ayilara tí wọ́n sì tún ṣàbẹ̀wò sí àwọn ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ fún rẹ̀. Ṣùgbọ́n lásìkò tá à ń ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ náà kò tíì fi bẹ́ẹ̀ ní ìyànjú, kò tíì lójútùú, tó sì jẹ́ pé ìpàdé àlàáfíà tí àwọn bàbá náà ní àwọn àgbà àfáà náà lọ ṣe ní ìlú Ògbómọ̀ṣọ́, a gbọ́ pé kò tíì so èso rere rárá àti rárá.